ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀. igun ìgbéyàwó lètò Prince FM lẹ́wà kílẹ̀ ńlá kọjá mà. mo fẹ́ ṣe àìsàn àlàyé ọ̀rọ̀ kan ní ìta. à ń gbọ́ yín mọ́ mi. ó ṣẹlẹ̀ ní pé mo fi ọkọ kan ní àárọ̀ ọjọ́ ayé mi. kò ṣàṣẹ ọmọ ẹgbẹ́ tó yẹ ọlọ́run ọmọ kúrò níbi ọmọ ṣàwà sí ìlú Ìbàdàn láti wá settle down. ọlọ́run ṣàpadà wá pẹ̀ pé bàbá àgbàlagbà kan tó jẹ́ ìlú ṣàṣẹ fún mi pé kí n má wọrí pé ọlọ́run máa ṣe ọmọ fún mi. ká má fọ oògùn láti tú rẹ̀ ìlú ìgbà tó wà ní tiwa ní oṣù méjì yẹn ní ṣe àìsàn kan àìsàn wọn pọ̀ tó yẹ pé àbẹ̀tẹ̀ ibi káàkiri ọlọ́run ṣàràn mí lọ́wọ́ pẹ̀lú ìrọ̀rùn ara ìṣá padà wáyá lọ́mọ mi ṣe bẹ̀rẹ̀ tó pé ọdún kan báyìí ìbẹ̀ tó wà kíwà nìyẹn bí kò máa nà mí kó máa já mi sí ìrìn ní títì tí ó sàpẹ́ tó yá òun ṣàmì pé kò ní èrè sílẹ̀ ọlọ́run ìrọ̀rùn káṣá má fọ̀rọ̀ ògùn lọ ọjọ́ kan ní kan ibi tí òun gbé bó ṣe di tó pààkì gbogbo ẹ̀rù tó fi ní sílẹ̀ nílé ìrìn kí ni mo fẹ́ ṣe bí níbi ṣe wá bá mi yẹn pé mo ti pẹ́ pé ẹni tó gbalé kókò kí ni mo fẹ́ ṣe bí mo ṣe bẹ̀rẹ̀ wálé fún mi mo ṣáà padà wá gbìyànjú sí ibi mi mà mo ṣáà bẹ̀rẹ̀ sí tọ́jú ọmọ mi gbogbo ẹni tó ṣáà ń tọ́jú ọmọ káàkiri bàtọ́mọpọ̀ ọmọdé náà ní tó ń ṣe sí bàbá bàbá ló ṣẹlẹ̀ ní kò sí kọ̀ọ̀kan tó kàn òun pẹ̀lú ọmọ kì í ṣáà má fọ̀rọ̀ ògùn lọ kì í ṣáà dúró bàtọ́mọ pé ọdún mẹ́wàá ìgbà tó wá di last week nìkan bí ṣe bẹ̀rẹ̀ ọmọ wa padà wáyé ọ̀kan níbi ọdún méjì sẹ́yìn ìyẹn àti ìyẹn ṣàpọ̀jù bẹ̀ tó ń ṣọ́ra ká má fọ̀rọ̀ gùn lọ mo ṣàṣe pé ti ọkùnrin oníṣọjọ́ ìbí bó ṣe rí pé ọkùnrin oníṣọjọ́ ìbí nìyẹn bó ṣe rí lórí bí bó ṣe bẹ̀ tó ṣe pé fún ìyẹn mo ṣàbúlọ̀kẹ̀ kí ṣáà má fọ̀rọ̀ gùn lọ alátẹ̀dé náà ní ti gbìyànjú ti bẹ̀ tó ṣàìsàn ṣùgbọ́n sí nǹkan tó fẹ́ fàyọ sí ni pé mo wá ti blọọkẹ̀ wá pé bóyá pé kọjọ kó bá mi bẹ̀rù bóyá ti ṣe mí òun ti ṣọmọ òun ti ṣe kíní kan òun ṣe kíní kan ní ìṣáàṣì ẹgbẹ́ mi ṣàpàdà pé ìdí kì í jọ kí n ṣàníyàn kí n ṣàníyàn pé nípò ìfẹ́rẹ́ ọmọ mi fẹ́ ṣe kíní kan mo ṣàpè ọkọ tí ó fẹ́ mi sí ilé mi ṣàlàyé gbogbo ẹ̀ fún máa yẹn náà ọlọ́run fẹ́ bá mi kó sí ilé pé kí n lọ ṣe kí n ṣe ẹ̀yìn wá nípa ọmọ tó bá mi gbé ìyẹn ọmọ tí àyàwó àkọ́kọ́ fọwọ́ bí fún owó ti yọ gbogbo owó mi ó ti yọ 3 million ó ti yọ 5 million èyí dẹ̀ mọ̀ pé ọmọ yẹn láti bàtọ́ yìí ti bí ìyẹn ọmọ tèmi lẹ́yìn ìṣẹ́ ní tìrìlẹ̀ which is true òun fẹ́ ṣàdúrà fún òun fẹ́ fi olóògbé tiẹ̀ torí pé ó ti síkì kò lè dìde kò lè ṣe ẹni tì mọ bó ṣe wáyé ó ń ṣàkànṣe kíní fún mo á ní mo ti gbọ́ ní ìjẹta mo ṣàṣepè ní ìgbà pé àwọn ilé ìṣàkóso kẹsàn kò ṣàgbọ̀mọ̀ débẹ̀ ó dàbẹ̀ fún bẹ́ẹ̀ sẹ́yìn ilé ìṣẹ́ kí kò ṣàbẹ̀ fún ètò nǹkan tó ń ṣàfẹ́rẹ́ nǹkan tí ó fẹ́ fàyọ̀ níbẹ̀ ni wípé ẹjọ́ sáà lóyún ní sèé wá ti pè mí látàrí kí ìjọ kí mo mọ wá òun fẹ́ ṣàdúrà fún òun fẹ́ lọ́mọ òun fẹ́ ṣe ojúṣe fún òun fẹ́ ṣe kíní kan fún ẹgbẹ́ tẹ̀ wá yé mi nǹkan tí ó fẹ́ ṣe. ẹ ló mà. sa. ṣé gbóòótọ́ ọ̀rọ̀ mà. bẹ́ẹ̀ ni sà. fúnra tí yín náà lẹ́ẹ̀dẹ́jọ́ ẹ̀ lórí ètò báyìí kò lọ fà kankan kí ni èjì yín mà. mo ti ṣe ní 44 yìí. kí ni èjì ọmọ yẹn ń sìn. ó ṣẹ̀ṣẹ̀ pé ọdún mẹ́wàá lọ́dún yìí. sọmọ ẹjẹ rí bàbá yẹn sórí rí. inú ìgbà kan bọ̀dẹ̀ kọ́kọ́ tá a bá lọ sórí Facebook tí láì tó ìjọba pọ̀ ṣàlàyé fún mi. bó ṣe rí wọn nìyẹn ọmọ ọdún mélòó ló wà tó ti gbọ́mọ yẹn kúrò ńbẹ̀ tó ti di kó ń kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. ọmọ yẹn pé ọdún kan ọjọ́ tó pé oṣù tó pé ọdún kan oṣù tó tẹ̀lé la kúrò lẹ̀. iná ló lọ àwọn ìyàwó tí bàbá yẹn wá fẹ́ wà pẹ̀lú wọn báyìí tó ń tọ́jú wọn. kò sí nǹkan tó wà pẹ̀lú láàárọ̀ yìí tí ó ti pè mí láì pé kì í jọ kò sí nǹkan lọ́dọ̀ ọ̀hún caregiver tí ó máa ń tọ́jú ẹ̀ ìjọba kò sí nǹkan kan ìyẹn náà orí ṣe ara ìyá ọkọ yẹn ìyá yẹn tètè ń lọ kí ni ìjọ kí ni ìjọ tọ́jú ọmọ kí ló ṣẹlẹ̀ kí ló dé. wọ́n ní kẹ́ wá tọ́jú àwọn àbí. ẹni tó ti yọjú sáwọn pé kí ìjọ kò sí nǹkan kan lọ́dọ̀ ọ̀hún kí ni kí ló kàn tó máa tiẹ̀. ẹ ṣe lé ọkọ tí yín lẹ wà. bẹ́ẹ̀ ni sà. ẹ lọ wo orí kí lorúkọ ẹ wo orí fóònù yín ṣó ti yẹ yín mọ. ẹ bá mọ ṣe máa ń blọọkì nọ́mbà èèyàn bí a kẹ́ ẹ pé àwọn èèyàn tí ó bá yín blọọkì ẹ sọ̀rọ̀ mi ti yẹ yín sìn ẹ ṣe lé ní o ẹ mọ gbọ́ tèmi lórí ètò ẹ sì yẹn lé ní o ó ń kálukú gbọ́ tèmi dáadáa wọ ọkùnrin àti obìnrin náà ó ń kálukú wa láàkéré sí ọwọ́ wa ká tó kú òlókè ìpẹ̀ láyé ó ń kálukú ní ó gbàgbé lébu ẹ̀ ó wúwo kò wúwo bíi ó wúwo bí ò wúwo ó kálukú ó ṣàgbé tiẹ̀ ní tèmi sámọ̀ nìyẹn love kàmáwà pàápàá jùlọ nínú ìrìn àjò gbéyàwó ó wà dáadáa ẹ gbọ́ mi mà gbogbo àwọn tó fìgbà tí eegun rẹ̀ le tó fi sìn ṣé ń gbọ́ mi arábìnrin àtàwọn ọmọ tán bí ń gbà yẹn kàn pè wọ́n àtàwọn ìyàwó yẹn ń gbà yẹn kàn pè wọ́n láti wá tọ́jú wọn ọlọ́ọ̀gbìn ìdè lórí àkéte àìsàn tí wọ́n wà ẹ mọ̀ mọ́ tí ń lọ bì kankan mo jèrè tiyín nìyẹn o ẹ̀sìn yẹn lé ní ẹlẹ́ẹ̀kejì ẹ̀dẹ̀ gbọ́ mi dáadáa
ilé ọkọ kelo lẹ́wọ̀n ayé mà. ẹlẹ́ẹ̀kejì sà. ṣé ẹ̀bẹ̀ kan mọ̀ ká fún yín. lórúkọ Jésù. wọn sì ní ká fún yín pẹ̀lú agbára Ọlọ́run. àmín ṣé ẹ mọ̀ Jésù. pé ọkùnrin míì gan kò tiẹ̀ gbọ́dọ̀ gbọ́ wípé irú ẹni yẹn tún ń pè yín padà yóò ti lé yín bọ́ta. bẹ́ẹ̀ni àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni èmi náà gbogbo nǹkan tó ṣe ń lọ ni ṣé gbàgbé pé ọkọ lè ní ẹ ọmọ. wá gbọ́ tèmi orí ọ̀fẹ́ tí ọkọ yín wá fún yín bẹ́ẹ̀ mọ́ sílò. ẹ̀ta ṣé ẹ kó ní fámìlì tiẹ̀ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ mọ̀ jọ gbọ́jọ́ ọkú nípa ṣe tẹ̀ ń fà lọ́wọ́lọ́wọ́ yìí ẹ ṣàánú ẹni ẹlẹ́ni. ṣé o ti yé yín mà ẹ jókòó ara yín jẹ́ ẹ mọ́ káàkiri lọ bì kankan mọ́ ẹ mọ́ lọ wọ ẹnì kankan mọ́. tó bá fẹ́ gbàdúrà fọmọ tọ́mọ bá wà UK ńkọ́ tọ́mọ bá ti wà ní US ńkọ́ àti kó wáyé láti US wọ́n fẹ́ já fáàbò wọ́n fẹ́ gbàdúrà fọmọ o àbí bẹ́ẹ̀ kọ́ afẹ́fẹ́ láyé ń bá rìn àdúrà tó bá fẹ́ gbà fọmọ yẹn ipò tán wà yẹn náà kàn gbàdúrà fọmọ yẹn náà ń bẹ̀ só ti yé yín mà abẹ́ ẹni kan mọ́ wá ni mà. èyí tèmi ó sọ fún yín lélẹ́yìn mà ẹ má gbé kọ́ wọn mọ́ ilé yín ò ní dàrú ẹ̀ ní sọmọ lẹ́yìn ò ní sọnù àwọn náà lè ní wọn ní kú sórí àkéte àìsàn Ọlọ́run gbà láàánú ìdè sí wọn. àwọn bá wù dáadáa ní ìyàwó mi 2 3 4 tán ti fẹ́ yẹn náà àtàwọn ọmọ wọn wà rẹ́ nìyẹn kan ti ń tọ́jú wọn Doyin yẹn wọn rẹ́ nìyẹn kan tó ń tọ́jú wọn lọ́wọ́lọ́wọ́ báyìí ìyẹn túmọ̀ sí pé ó fi hàn rú àyàn tí àwọn náà jẹ́. ṣé mo ń sọ̀rọ̀ arábìnrin. bẹ́ẹ̀ni sà. ayé yín ò ní bàjẹ́. àmín Jésù. ẹ má gbé kọ́ wọn mọ́ fàǹfààní ara yín ni o só ti yé yín wà. só ti yé yín. ìyẹ̀sà ó wá ń sọ pé òun fẹ́ fọmọ ológun ogún pé inú kò ti ṣe ìfẹ́ tó ń darí sí òun fẹ́ kó lógun. ẹ lò mà. ẹ fẹ́ ní ojú kòkòrò díẹ̀ ẹ má bínú ẹnu mi ò gbà. ẹ fẹ́ ní ojú kòkòrò díẹ̀ ẹ má bínú ẹnu mi ò gbà. ọ̀pọ̀lọpọ̀ obìnrin nínú ayé nítorí ogún wọ́n ti bí ọmọ fún ọkùnrin míì nítorí ogún tó mọ bí ológun ṣe kó nǹkan ẹ̀ jọ. ó dàbí màṣá táwọn èèyàn ń drag lọ́tún ló sì ṣe gbogbo ẹ̀bẹ̀ yẹn ẹlòmíì kò sínú agreement wọn pé wọn ó bímọ fúnra wọn. mo dẹ̀ ti sọ lórí ètò kó o fi obìnrin sábẹ́ òrùlé kó o kóṣù kó o ṣe gbogbo marriage tán ṣe ń gbèsè ayé kó o ṣe fóbìnrin. Doyin yẹn ṣé òun kẹ́kọ̀ọ́ tó wà àtìyàwó ẹ̀ bá sọ pé ọmọ 3 lẹ fẹ́ bí tẹ́ ẹ bá bí 3 yẹn tán tí ẹ bá jọ sọ pé ẹ fẹ́ bí ẹlẹ́ẹ̀kẹrin tí ẹ bá bí ẹlẹ́ẹ̀kẹrin yẹn ó pọ́sibù kí ọkùnrin yẹn kó mọ̀ láìkẹ́ ẹlẹ́ẹ̀kẹrin yẹn bó ṣe láìkẹ́ ọmọ 3 tí ìyàwó yẹn kọ́kọ́ bí. àṣírí ọkùnrin mò ń sọ yẹn kò dẹ̀ ṣe ń change àdó òràn sáàmù òràn ògùn òràn. ìfúnlógún tó bá ti ajẹ́ pé ẹ fẹ́ tójú bọ ọ̀rọ̀ ológun dé ẹ lọ bá kẹ lọ gba ogún ṣùgbọ́n ogún tẹ fẹ́ Ọlọ́run ní jó ogún fún yín o ẹ ṣàmì o. àmín. ẹ kú kàlẹ́.